Orúkọ mi ni Comrade Wakili Nurudeen, aka Samomi, Osun State Chairman OSTMS, Osun State Transport Managing System. Kí ni tí ó ṣe yín láàárọ̀ yìí àti pé kọ̀lù máa ṣe bá yín? Mo kàn rí pé àwọn jàǹdùkú kan wọ́n kóra wọn wá búlọ̀kù mi lójú ọ̀nà. Ní ìtẹ́lẹ̀ tó jẹ́ pé ara ọmọ ẹgbẹ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí mo rí àwọn méjì nínú wọn ìyẹn búlọ̀kù mi. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í sá mi, wọ́n yìnbọn sọ́kọ̀. Even ọkọ̀ mi wà níbi tí ó ti bàjẹ́ ń sìn, ibi tí wọ́n bàjẹ́ sí ó wà níbẹ̀ àti ìgbèrú evidence yẹn náà làwọn ọlọ́pàá dẹ̀ ti rí. Ẹ ti wá kámẹ́rà gbogbo ẹ̀. Àwọn kan nínú àwọn ọmọ ẹgbẹ́ yín tẹ́ sọ pé ọmọ ẹgbẹ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yìí, wọ́n ní àwọn ò kí ń lè ń bá yín sọ̀rọ̀, àwọn ò kí ń lè gbà yín nímọ̀ràn, pé ẹ máa ń dúnkùkù lájà mọ́ wọn. Bó o ni òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ bá ńlá arọ́ tó jìnà sóòótọ́ ni. Sẹ́kùn ni mí ni. Sẹ́yìn ọmọ báyẹn sẹ́gbẹ́ kán má lè bá a sọ̀rọ̀. Nígbà tí mi ò kí sẹ́kùn. Irọ́ ni gbogbo ohun tí wọ́n sọ yẹn. Ṣé pé àwọn ọ̀tá gọ́ọ̀mẹ̀ntì nìyẹn. Ní tíjọba gbé kalẹ̀ ó ní ó tẹ́ wọn lọ́rùn. Èmi gangan kọ́ ní against gọ́ọ̀mẹ̀ntì ní against. Torí pé ẹgbẹ́ National Union ò ní wọ́n. Gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ ti sọ pé throughout of Osun State OSTMS ni ẹgbẹ́ tí àwọn dá kalẹ̀. Tèmi jẹ́ gẹ́gẹ́ bí adarí wọn. But àwọn tí wọ́n bá gọ́ọ̀mẹ̀ntì jà, àwọn other side wa tí wọ́n fẹ́ kíjọba Adémọ́lá Adélékè tí wọ́n fẹ́ gbé ṣubú, àwọn làwọn yẹn tí wọ́n attack mi. Tí Arógundádé Wàsíù aka Àròsọ tó jẹ́ kan láàrin wọn, tí Mọ́rúnkádé Jẹ̀lílì tó jẹ́ kan láàrin wọn, àti Mọ́súdì Ọláwálé aka Lion tó wà láàrin wọn, wait Ọlámilékan Emir Jagungbadé pẹ̀lú àwọn báńbáńbá lọ wọ́n pọ̀ sá. Ìkan tó kù ni wọ́n ní ìgbà tí gómìnà Ọjà Síwájú Ẹdẹ pé ẹ gbowó jọ láàrin gbogbo branch pé owó yẹn kò jíṣẹ́ pé ẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn ṣàpapọ̀. Branch àmọ́ ò tí kù. Ẹbí ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ń bí. Ẹ ti wá kí mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ń bí náà. Ẹ jẹ́ ká interview wọn, ẹ̀ tí wọ́n bá gbowó lọ́wọ́ wọn nú wọn. Olè táwọn yẹn ń jà tá a stop wọn fún ló fa tẹ́ fẹ́ dẹ́gbẹ̀mí lẹ́ against government. Wọ́n lè máa ń fi orúkọ ẹ̀gbọ́n gómìnà Yèyédúpẹ́ Sanni pé fi máa ń gba owó. Ṣé lóòótọ́ ni? Sọlọ́kọ̀ ni wọ́n ni. Sọlọ́kọ̀ ni Sanni ni. Wọn ò kí sọlọ́kọ̀. Ó dẹ̀ ní a ní òfin bá a ṣe máa ń ṣe òfin ẹgbẹ́ wa wà láàrin ara wa. Tó ti yé. Tí wọ́n bá la fẹ́ gbowó kan, kò tọ́ sẹ́mi chairman gan kí n sọ wípé mo tẹ́wọ́ gbowó, kò possible. Sẹ́mi ni màá lọ mọ́ sọ fún ẹ pé a fẹ́ gbowó, kò possible náà. And state officer wà tí wọ́n lè bi léèrè gbòòrò nǹkan báyẹn. Out of member tá a ń lọ bí 10,000 plus. Téèyàn márùn-ún wá jẹ́ jáde láàrin wa tí wọ́n kàn lọ ń kó àwọn hooligans kan jọ. Orúkọ mi ni Comrade Wakili Nurudeen aka Ọlámọ́mí, Osun State Chairman OSTMS. Kámẹ́rà tó fọwọ́ sí.